sínú wákàtí. على النبي محمد sallallahu alaihi wasallam. àwọn ọmọ alájà. تسل الفؤاد بخالق alájà dáadáa ní báríkà bẹ́ẹ̀ ya kàtá. صلوا عليه وسلموا وتكلموا أن أحمد الممدوح بالقرآن وبهديه بين الأنام تحدثوا هدي النبي سعادة الإنسان تشتاق عيني أن ترى خير الورى ẹ ń wo àsìkò ẹni جزاكم الله ẹ ń wá ń wò pé mọ́sálásí wa ní wọn ó pèrún ọ̀dàgùn méjì tọ̀ tòun ti bẹ́ẹ̀ náà àáfàá méjì wọ́n ní ó ṣe wáàsí bí ìbáṣepọ̀ jẹ́ ilé ìníwá bọ́bá ti dàáfàá méjì ní ìníwá kìí ṣe fáàrí ọmọdémọ̀ burú púpọ̀ àfáà tó kọ́ sí wáàsí kò rí wáàsí ṣe ẹ sì wo wàhálà tá àfáà ṣe kó tó máa wá bá yín sọ̀rọ̀ wọn àpè àfẹ́ lẹ́ẹ̀kejì yẹn mo kó jẹ gan èyí tó wá tu dànù ṣé kéwú kọ́ ló kéwú dànù lẹ́yìn. ẹ bá ti wá láàfáà méjì Alhaji Buhari òun ní ẹsẹ̀ mọ́díù àfáà kínní òun ní àṣẹ wá sí àfáà òun ní wàá sọ ń jọ wọn bí ànábì náà èmi èé lọ. mo lè ní ẹlẹ́kọ̀ọ́ mọ́ bínú à ń lọ Port Harcourt. àmọ́dé yìí òde wa. òde yìí ilé wa. ìjòkó yìí ìjòkó inú ọ̀dẹ̀dẹ̀ wa. yọ̀dà fún yín àwọn ọmọ bá ní àtọrọ nu. òde yìí òde agboolé wa. ńlọjẹun wa. àti pé bàbá wa tá à ń ṣe remembrance wọn lónìí yìí ọ̀rọ̀ mẹ́ta mọ́kọ wa àmọ́ ní lè sọ mẹ́tẹ̀ẹ̀ta mọ́ torí àfa wa tí ó ṣe wá sí alápatà ọ̀rọ̀ òun yọ ọ̀bẹ ti ọ̀rọ̀ báyìí ni yóò sì máa yọ lékìrí ńbẹ ń jòkó ní bàbá bàyánù ńgbẹ mi wájú ńlé ó yẹ kí n ọ̀rọ̀ àjòkó kó wọn mọ̀ sí wá sí èmi ọ̀rọ̀ àlù kínkínní nínú tèmi. Professor Abubakar Suleiman Amana, the next governor. Inshallah bismillah ta'ala. Gbogbo ẹni tó bá fẹ́ bá nẹ́bí wà lìjẹ́ náà kó ní àmì. Amina. Gbogbo ìwà tá a fi pé aṣáájú dà Ọlọ́run bùn àmánà. Bàbá máa sọ̀rọ̀ àmánà bàbá wa Khalifa àní dákẹ́. Bàbá wa máa mọ́tà sí lábẹ́ umbrella bàbá wa àgbà. Àmín. Mo fi kí gbogbo ẹ̀yin àlùfáà, ìmáàmù àjọngọ́lọ̀, ìmáàmù lókè àgbẹ̀dẹ, gbogbo wa bẹ́ẹ̀ ń bá ní ma kà. Bàbá wa Khalifa Ajíkòbí ni. Mo kí yín púpọ̀, ẹ dákun. Pọ́fẹ́sọ̀ Ọlágúnjú ń bẹ ń jòkó, àmọ́ tó ń wá wá Nàìjíríà. Ilẹ̀ Lárúbáwá ló yẹ kí wọ́n ti bì. Àmọ́ ń gbọ́ Ọlọ́run lásàǹfààní lára ẹ̀, ó ní wọ́n wá bí sí kọ́ yàtọ̀ sí wọn, ẹ̀hún gan. Mo kí púpọ̀. Àfáà sọ ìbàyàn. Ọ̀gá àgbà alápàtà ọ̀rọ̀ abáwọn wọ̀nyí lójú ọ̀nà wá sí ni. Abáwọn lè márùn-ún gbogbo ẹ̀yin àlùfáà mo kí. Lónìí, à ń ṣèrántí bàbá wa
Al-Sheikh Al-Hajj Al-Imam Suleiman Kẹ́ẹ̀bẹ̀ 1993 ni bàbá jáde láyé 1993 lónìí bàbá wa ń di ọdọọdún mọ́kànlélọ́gbọ̀n tí wọ́n jáde láyé. Ẹ wá wo àmánà, ẹ wò ya wa tó rìtáyà, ẹ wo gbogbo àwọn tó tara bàbá wa jáde. Ẹ̀yin jàmáà, gbogbo wa tá a jókòó yìí ọmọ jẹsẹ̀ wa. Bọ́ ọba ti rí pé ọ̀dà mọ́sàmí o. Èmi a máa sọ fáwọn ọmọ mi mọ́lọ́lọ́hún ó jẹ jẹsẹ̀ mi. Wọ́n bá ti yẹn jẹ́. Wọ́n sì 419. Wọ́n gbájú ẹ̀. Èèyàn bá àkọlé kó tó ìyà yín sí gan mọ́. Wọ́n pa àfáàní. Ìsìntọ́kàn mi, ọlọ́run ò ní jẹ́ owó pa. Yàrá késìnì mi náà tó mi. A sá sírù ẹ̀ wájú ọlọ́run. Ọ̀dọ̀ òun. Máa lọ́yìn ọmọ mi o, ọlọ́run ó jẹ jẹsẹ̀ mi. Àmọ́ náà, gbogbo yíyẹ́yẹ́ iṣẹ́ bàbá wa Suleiman lẹ́ ń jẹ yìí, ẹ̀ jẹ́ nǹkan kan nù ti yín o. Àwọn ọmọ yín ní ọ̀jẹ̀ ti yín. Idha taba aslul mari tabat umuru. Àmánà bàbá wa Suleiman tí wọ́n bí àmánà sàábé àlàájí àgbà ni wọ́n bàbá wa àlàájí àgbà rahimahullah. Sàábé bàbá wa àlàájí àgbà ni wọ́n. Ńlá àmánà fi ń jẹ́ àdàbí. Ẹ bá ní táwọn àdàbí bá bọ̀ bá tìǹtìǹ bá ń ṣe àdàbí yà ni. 60 something ni bàbá fi ṣe ìmáàmù lẹ́kọ̀ọ́ ẹnìkan ò sì ráyè dá wọn. Allah. Ìmáàmù àdúgbò mi obìnrin ní lẹ́ẹ̀kì wọ́n á ń ké bó ṣe fáátì ẹ̀mí ò ní sáámi wọ́n lóun àtàdá mọ̀ ń ríra wọn. Ìmáàmù àdúgbò mi gbogbo tẹ̀sùbá àti ẹ̀tìfà á ní máa pa ẹ́ máa jẹ àkàrà ẹ́ tẹ̀sùbá àti ẹ̀tọ́ nínú. Bàbá wa Suleiman tẹ tara wọn jáde báyé yín bá ń dá lónìí èmi ò ní fáyà ẹni tí àfáwà tí ó ṣe wá sí mẹ́jọ kúlẹ̀ báyé yín bá ń dá lónìí ẹ má gbàgbé àdúrà fún bàbá wa Suleiman iná bàbá lẹ̀ ń tàn àwọn ọmọ ọwọ́ tàn wa èmi ń tan náà Musa kí aṣáájú mi Sani Adélọ́dún ń tan náà Musa kí apọ̀ báwọn kálukú ọ̀tàn náà wọ́n bá bẹ̀rẹ̀. Alhaji Isa Nuhu Abbas ni bí bàbá tí wọ́n bá rọmọ tí ń kéwú ọ̀fẹ́ kọ́lé kéwú ni wọ́n lè ra ilẹ̀ fún láti yàyín tí èdọ́mọ́dá fi hayatihi ńgbà bàbá tó bí wọn bẹ̀. Inú ẹni tí mo gbowó oúnjẹ lọ́dọ̀ bàbá náà bí n bá jáde nulẹ̀ wa tán nílé ọmọ òsè mọ́ni n ó sì lọ lé wọn ìwà lọ́ọ̀ dúró dè ń retí o torí sí ní ọ̀mí ni. Bàbá wọn tún wá ní Buhari ti dé èkejì ẹ ló ti dé wọn tún wá fèmí náà lówó oúnjẹ tèmi ó wà á di dọ́bù. Bí bàbá ni ti lu ayé nù kọ̀ wá sẹ́ni tí ò ní jẹsẹ́ bàbá rẹ̀ bẹ́ẹ̀ bá lọ wo Suratu Safat ẹ̀yin àfa ìsìfẹ́ mọ́fà ó ní inna haza lahuwal fawzul azim. A'udhu billahi minash shaitanir rajim. Àmánà bọ́ ọba sọ̀rọ̀ fún yàn má rò pé wọn ò ní bú ọ o wọn ò bú ọ o. Bismillahirrahmanirrahim. Àmánà ẹni ọba gba àkísà lára ẹ̀ tó ọba fún lásọ má retí pé ò ní bú ọ. Àfọjọ́ ọjà pamọ́ ni gbogbo ara kọ́ là ń nà fún yàn torí ọjọ́ ọjà àwọn kan bẹ nínú ẹ̀dá wọn ò láṣìírí gbogbo ara kọ́ là ń nà tán fún yàn. Bàbá májá lọ́wọ́ bí ọba ní lọ orí tí ó gbé ajá sì lójú kan tí wọ́n wúwo ìwádìí ń gbó wọn lọ́nu. Bẹ́ẹ̀ bá mú orúkọ lọ́wọ́ yọ yarí ni ẹ gbé mi ní bẹ́ẹ̀ fà á kò ní lọ ẹ yà gbé kọ́ńkọ́ lọ́rùn ni bẹ́ẹ̀ bá pa á bẹ̀ lókù. Inna hadha lahuwal fawzul azim. Àmánà ipò tó bára rẹ̀ yìí àmánà ààyè tó bára rẹ̀ yìí àmánà aṣáájú tọ́lọ́wọ́n ọba sí ọ yìí àmánà
àrà tọ́lọ́hun ń fi ọ́ dá láyé yìí la fawzul azim èrè ńláńlá ni. إن هذا لهو الفوز العظيم. lábẹ́ ọ̀nbẹ̀rẹ̀lá bàbá wa àgbà bàbá Tajul Mumini àti ẹ̀rẹ́ nípa kékùránù. إن هذا لهو الفوز العظيم. àmọ́ náà ọgbọ́n kọ́ oògùn kọ́ rárá. mo kàwé mo ka ìyáláyàwé ẹni ọ̀kàwé ń bẹ tó ju tiẹ̀ lọ. àsìn ìbò lọ jẹ́ nínú ilé bí ó bá sọ̀rọ̀ mẹ́rin ìbò mẹ́ta ni a ní yẹ sarcastically ǹdí. إن هذا لهو الفوز العظيم. bí wọ́n ti bí yàn ni wọ́n bí òun náà àmọ́ náà èyí ṣe táyé rẹ̀ rí báyìí. láì ṣe gómìnà ìlú làwọn akúnyìn báyìí lè rí i pé à ń ṣe thanksgiving for our brothers and sisters from the Holy Land. wọ́n káàbọ̀ láti ilẹ̀ mímọ́ à ń ṣe yìí hùn a tún wá ń ṣe remembrance bàbá wa Suleiman bàbá tó lu ayé rẹ̀ wọn ò bá lu ayé rẹ̀ ni ẹ̀yin ọmọ ìwé wọn ń kà látàárọ̀ ìtàn ni wọ́n ń sọ gbogbo biography ni wọ́n ń kà yìí wọn ò lè ka tẹlómi. àwọn ọmọ ẹlòmíì ò lè fowókọ bàbá wọn wáṣẹ́. àmọ́ ọ̀nà lójókòó yìí gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ èèyàn tẹ́ ń bẹ níyìn bẹ́ẹ̀ bá ṣàánú ọlọ́run ò lè ṣàánú àwọn ọmọ tìyín náà. bẹ́ẹ̀ bá dàbújá bẹ́ẹ̀ bá pàdé eléyìí adábújá ẹnìkan sì $200 $100 mo ní ẹ dákun ẹ wá àmọ́ yín torí ká lè máa dúpẹ́ ó ní ẹ sá máa bá wa ṣàdúrà fún pírọfẹ́sọ̀ àwọn fi wá síbi tá a wà yìí lọ ná $200 $300 níbi wọ́n fi ọ sí yìí ẹni tí ń bùyàn ní $400 ẹ dákun ẹ wo ibi tí wọ́n gbé sí àmọ́ náà yìí náà ni. لا يوجد الخير إلا في معادنه. bẹ́ẹ̀ tí náírà leader say leader Bukola territory ẹ̀ láwa yìí àdúgbò ẹ̀ láwa yìí bẹ́ẹ̀ tí ń taná lára ẹ̀ iná òun náà la bẹ̀rẹ̀ sí ní tàn rárá àmọ́ náà yìí. والشمس طلبت شر موجود. níbi ọwọ́ àbọ̀ bá ràn yẹn lọ́wọ́ àfi kó gbowó. níbi ọwọ́ àbọ̀ ràn obìnrin lọ́wọ́ àṣekó òun wọn. lérí ipò ọ̀ràn wọn lọ́wọ́ ṣiṣẹ́ ọ̀la kalẹ̀. iṣẹ́ òní tí bàbá Suleimana kẹ́ẹ̀bẹ tí wọ́n ṣe làwọn apẹ́tì yìí. àmọ́ ọ̀nà kọ́ làwọn apẹ́tì lónìí bàbá wa Suleimana làwọn apẹ́tì. àwọn náà wọ́n ń bẹ láàrin wa ní ìnínú Ruhayya wọn ò sí ní jismiya ni. bàbá yẹn bẹ́ẹ̀ bí. كفر الديار ajẹ́tùmọ̀ bí àwa فهذه آثار. ẹ̀yin tẹ́ bá ní láàrin ẹ̀kọ́ sí àmánà èyí tí ìsọpọ̀ òun wà nǹkankan gbogbo ayé sì ń pè wọ́n la fẹ́ kè jáde bá kè lẹ pósítà kan bá kè sọ fẹ́ nìkan pé bá fẹ́ jẹ́ gómìnà bá dáadáa àmánà tí wọ́n rí èèmọ̀ tí ń bẹ lára ẹ̀ akramakallah èèmọ̀ tí ń bẹ lára ẹ̀ ń jẹ́ mọ́ gbogbo àgbàlagbà láyé àmánà ó sì máa wọlé lọ bá wọn torí nǹkan kan kọ́ ẹ kí mi mo ṣe kọ́ ó sì fún kálukú ní tọ́ba ní àwọn àgbàlagbà arúgbó àwọn àyà géètì àmánà wa bẹ́ẹ̀ ń ó ti débi kí wọ́n máa ti géètì kẹ́ wọ́n máa rí mọ́ wàhálà wọn ó sì géètì ilé ẹ̀ lẹ́nu ẹ wọlé ni ẹ lọ bá mo wá kí ọ tó gbé ńgbà mo rí mọ́tò ń ta wọ́n wá lọ lèmi náà wá kí ọ ni ọ̀wá ni lọ lásán èmi ọ̀wá mọ́rú bí tí bùyàn lówó ẹ̀ ní mọ tó fẹ́ fún ẹ̀yin tẹ́ ìwà nulẹ̀ ẹ̀ ní mọ tí ń fún yàn ẹni tí mo tún rí báwọn ládùúgbò ní Ibrahim Nuhu Abbas èkejì àfáàyè àbúrò àfáàyè bẹ́ẹ̀ bá jòkó ti Ibrahim tó máa ń gbé wọ́n lọ́n kí láwa jẹ́ lálẹ́ yìí báyìí gbogbo àwọn ọmọ yìí kò ṣe àyà sí nǹkan kan lọ́wọ́ mi Ibrahim ò ní sọ̀rọ̀ yóò kàn wọlé lọ ni yóò sì rán ẹnìkan wá lọ fún ẹni. àwọn èèyàn lọ rán mọ́kà yìí ọpẹ́ tá à ń dúró nínú tọ́lọ́wọ̀n òfin wọn sọ ọ́ ló kọ ọbú kódà kó sì wá Ìlọrin mọ nọ́ọ̀sì àwọn nọ́ọ̀sì kì í nọ́ọ̀sì ń bẹ lẹ́nu Ìlọrin ọlọ́mọdé yẹn ọ̀sán àgbákò àwọn Ìlọrin kódà kó sì wá kówó nǹkan lé wọn lọ́wọ́ kó pé wọ́n máa fi ṣòwò náà wọ́n lọ wọn òde yìí àmọ́ bí ń fi ń sọ ayé ni ẹ̀ ọ́ mádẹ́mà ó ṣe ohun ti lọ́ọ̀ alihamdulilayi ni ọpẹ́ gẹ́gẹ́ là ń dúró nìyí wọ́n lọ rí wọ́n dé eré
أهلا وسهلا إلى أرض ولدت بها. ẹ̀yin alálàájì ẹ ti lọ ẹ ti dé ẹ wo ń tẹ́ rí lọ́hùn ẹ wo lẹ̀ wọn ẹ wo ọrọ̀ ajé wọn ẹ wo àwọn olówó wọn tẹ̀ lè dámọ̀ ẹ jọ wà nínú aṣọ fún báyìí ni ẹnu tẹ́ fi mọ̀ pọ́lọ́hún kẹ́ ilé yìí jàlábí àti ẹ̀ ó yàtọ̀ ọ̀tá. يا حج بيت الله العز والكرم àwọn náà wọ́n jókòó. عدت نقيا عدت نقيا. ẹ ṣe dáadáa ẹ má jẹ́ ó bàjẹ́ alahaju marra ájì ẹ̀ẹ̀kan ni bọ́ọ̀ bá lọ mí ìmọ̀ tó jẹ́ yìí wọ́n bàjẹ́ ìwọ àtẹ̀ntì ń lọ lọ́gọ́rùn-ún kan náà lọ́gọ́rùn-ún dédé náà ni. عدت نقيا من الأكدار والدرن. gbogbo tí bá ṣe ájì jẹ́ ẹ jìnnà sí i ẹ má jẹ́ kankan ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ má lò lọ báyìí. بعد الطواف ببيت الله في الحرم. bàbá wa Suleiman kẹ́ẹ̀bẹ̀ wọ́n lu ayé rẹ̀ wọ́n ló gbàre. ọlọ́run wá ní ń san ọ́ lẹ́sàn ọ́ wá fa ẹ̀yìn yọ àmọ́ náà gbogbo yín bẹ́ẹ̀ ọ́ fa ẹ̀yìn yọ látara bàbá òun kí rúùhù bàbá ni ó lè máa gbádùn ọlọ́run. ọba ti gbọ́dọ̀ wọn máa fi bóòlù àwọn òkú ṣe wà hàn wá ni ẹni tí ó ṣiṣẹ́ ibùnú wa ò sí mọ́. Allah. ìyà ń jẹ ẹlòmíì níwájú ọlọ́run àwọn ọmọ sì ń ṣe à ń ṣe 100 years táwọn aláàjì ò sí mọ́ táwọn aláàjì ò sí mọ́ ìnira sì ní rí lọ́hùn àmọ́ bẹ́ẹ̀ bá ń wá ń wọ ẹ̀yìn òkú ni ó tún náà àṣírí bò láàrin òun àtọ́lọ́run ṣe wà. ilé ń tú àṣírí bàbá wa Suleiman fún wa yìí. kìfì dìyàrí fàhádì àthàrù. bàbá wa pọfẹtọ Lágúnjú. تبكي الأهبة عشرة وتشوكا. ajẹ́tùmọ̀ àbí. كم قد وقبت بأوسائل أهلا. gbogbo ẹni ọba dọ́dọ̀ rẹ bó ti ṣe òun náà ni ọmọ ṣe mọ́ wo èébú àwọn èèyàn ẹni ọlọ́run bá rán dáadáa ṣe dáadáa ní ọmọ ṣe tí ì láyé tán ẹni ọlọ́run bá sì rán aláburú bẹ́ẹ̀ bọ́lọ̀ bá ní ẹ̀fí mìíràn torí ọlọ́run bá yẹ kó yes mo rí na baba God màá kọ́ntínú iṣẹ́ tí mo ń ṣe bí ọmọ bá burú ẹ̀ lọ ni kò ní í change torí pé nítorí aburú la fi dá. أنا أهليا متراحما أو مشفكا فأجابني. àwọn tí wọ́n tẹ̀lé èèyàn tí wọ́n sì ti padà àmọ́ náà bọ́ ọ bá dájú kọ́ńtà ń bẹ lọ́hùn fún ọ̀rìn tó débẹ̀ tán àwọn tí máa gbé àwa ní lẹ́yìn ẹ̀ tí wọ́n sì ti padà ọlọ́mọkù wọn ti ọ́. فأجابني. nípa àwọn tí wọ́n padà lẹ́yìn àwọn bàbá wa àkọ́kọ́ ebi ń pa ẹlòmíì nísìn. فأجابني. ẹ̀rọ ọmọ lórí wọn wá dàmọ̀ pé àṣé bàbá dálé ọkọ méjì wò ànímẹ̀wò ń di bẹ́ẹ̀. فأجابني. àtẹ̀lé ọkọ méjì wò ẹ wo bí ẹ ti ń bọ̀ wá ilé tẹ́ ti kó kúrò ní ẹ wò bó ti rí òun self contained ilé yẹn ẹ jẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ ẹ tẹ plasma ẹ sì gbogbo ẹ wá wọlé tẹ́ wà nísìn black and white ẹyọ kan náà kẹ́ ń wo gbogbo yín. فأجابني داعي الهوى في رسمها. Alhaji Isahaka Suleiman ọ̀rẹ́ mi pa ọlọ́run adúpẹ́ gbogbo wa náà wá bára wa ń bí ọ́dà gbogbo wa bákan náà ni wá bá àjọ ń kiri kí àjọ ṣe gbogbo àjọ ń sùn àjọ ń jí èmi ọ̀jáde nínú ilé rẹ mo sì kó nínú ilé wọn àwọn òkú ń bẹ wọn kú bàbá àwọn àlífà ni àwọn ọmọ bọ́ọ̀lù gbádé bíi pé ẹ̀bẹ̀ gbàgbàgbà gbẹgbẹ fún sísì tẹ́lẹ̀ gbẹ fún sísì kan mọ́ nísì gbogbo wa bá a ti ń bọ̀ nù ni ọlọ́run wá yanrí ọlọ́run wò wájọ́ náà pé eléyìí ó jẹ èèyàn eléyìí ó jẹ èèyàn eléyìí ó wà láyé àwọn àgbàlagbà eléyìí ó máa sọ̀rọ̀ kí lọ́rọ̀ dáadáa ọlọ́run wá ń yọ wa àwa náà là wá ríra wa lónìí àwa ń bẹnu nù kò tó dùn mọ́ àṣẹ inna hadha lahuwal fawzul azim ẹ dákun ẹ wí bẹ́ẹ̀. إن هذا لهو الفوز العظيم. ọ̀kan nìyẹn àmọ́ náà máa wẹ̀yìn
òyìnbó ṣe mọ́tò wọn wá fi mẹ́rọ̀ sí iná wà sáìdì ọ̀tún sáìdì òsì máa wo ẹ̀yìn wọn ò fi sí lásán òwe ni wọ́n fi pa bàbá wa Imam Mataasi ọlọ́njẹ́ àárín yín pẹ́ òwe ni wọ́n fi pa máa wo ẹ̀yìn o wọn náà ń pè ní fura gbogbo ẹni ọba wa bọ̀ nílọrin yìí ntọ́lọ́mùbá ni òní lágbára ṣe fún wọn gbogbo ìmú wọn bá pè ọ́ sí ntọ́lọ́mùbá ni òní lágbára ṣe fún wọn àmọ́ náà tí Ìlọrin bá ti ń pé lágbájá èèyàn ni onígúgúrú lọ́dọ̀ Ọlọ́run èèyàn ni. bí làwọn bá ń sẹ ẹ̀ ń ta ní ẹlẹ́rìí ibú gbogbo lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́rìí ibú ni. إن هذا لهو الفوز العظيم. àmánà Ọlọ́run wá kẹ́ bàbá آمين Ọlọ́run kọ́ kẹ́ bàbá. آمين. àfa sọ Ibrahim alápàtà ọ̀rọ̀ ń bẹ́ ń jòkó mo fẹ́ sọ̀rọ̀ gan àmọ́ èmi mú nílé ìyẹn ọ̀rọ̀ adá tèmi dúró báyìí máa bọ̀ níyà àmánà máa bọ̀ wájú mi ní. o sí lọ́fíìsì ọ́fíìsì àwọn àfa lọ́wọ́ yìí. ẹ sì pé bẹ́ẹ̀ tí pè é mo bẹ Ọlọ́run ọlá gbogbo ojú ẹlòmíì ti ké Kùránù láàárọ̀ yìí ìdajì alukùránì ẹlòmíì ké láàárọ̀ yìí ẹlòmíì parí Dalailul Khairat wọ́n ti jókòó yìí wọ́n tún wá ké yín àyín náà mo fọlá wọn tí kálukú ń wọ̀ báyìí mo wá fọlá pé gbogbo wa yìí ìwọ kálukú ń wò ní sọ̀kọ̀ sẹ́lẹ̀ fún wọn wò má Ọlọ́run mọ̀jẹ̀ á ṣe káàsà ó àṣekò ní pẹ́ láyé. آمين. èmi apádà sí ibú anabi bẹ̀rù ẹ̀ anabi ń tọrọ ẹ̀ pọ́lọ́ mọ́jẹ́ ọkàn òun anabi òkè wọ̀ ọlọ́run jẹ́ mi ogun anabi òkè wọ̀ ọlọ́run jẹ́ ńlówó anabi òkè wọ̀ ọlọ́run jẹ́ kọ́lé tọ́pọ̀ ń pè sàmọ́jẹ́ ọ̀rá padà sí ibú àmánà ọlá àyà ọlá bàbá ọlọ́mọdé ọ̀rá padà sí ibú. آمين. ọlá bàbá wa Tajul Mu'min àwọn tó mọ́ kanga àwọn náà jókòó yìí ọlá àwọn ìyá àwọn nu ẹni owó láàrin ọlọ́run wọlé ayín yọ sànú àmánà èyí tó fúyẹ́ láàrin ọlọ́run wọlé àwọn yọ sànú àmánà آمين. gbogbo ọ̀nà torí tiẹ̀ la fi wá wọ́n ló ti mówó kan wálé kan owó àdúrà tí mo ṣe yìí dá o ti mú kan wálé kan àmọ́ owó àdúrà ńgbà wọ́n ń dá ọgọ́rọ̀ special ọ̀húndà mú wa kọ́sá mú wa òun ni irú àwọn owó báyìí ọlọ́run jẹ́ ọmọ dáadáa ó ní on behalf of Alhaji Hamidu Àyìnlá Alára pé bàbá fẹ́ bàyàn ìta tí n ti ń ṣe wá sí tẹ̀ wá bá mi lálẹ́jọ́ sí tẹ̀ ń ṣe tí balógun fi wá pàdé ìta òun ìta Alhaji Hamidu Àyìnlá bàbá náà ti kú ọlọ́mọṣà akẹ́kọ̀ọ́ gẹ̀. آمين. La ilaha illallah. آمين. bàbá wa Tajul Mu'min mo fẹ́ràn bí wọ́n ti jókòó ti wáyé púpọ̀ àgbàlagbà dáadáa ni wọ́n bàbá lọ́wọ́ ara mi ni o ẹ fi sáko yín ẹ máa gbà gbogbo yẹn mo wá iye olóyè mi gbogbo yẹn mo wá wàhálà kan sí àwọn ọmọ olórin ni èdààmú kan àwọn ọlọ́run kókó wàhálà kó nu ọ̀rọ̀ tiwa náà nígbà yẹn ń pé àtẹ́lẹwọ́ ni mo bá là mí ọ̀mẹ́ni tó kọ́ tẹ̀ wá ń lọ lẹ̀ ń pàṣẹ owó kéwì kankan àtẹ́lẹwọ́ mo bá là ìmẹ́ni ọkọ̀ ọ̀sìn ni wọ́n fọ̀bẹ́ hákò ẹ máa mówó wá ẹni ọlọ́run bá rán sí wa bàbá alápàtà ọ̀rọ̀ ẹkú ká bó mo ti mọ ọ̀rọ̀ ní gbogbo ẹnu ni. ẹ̀yin jama bisimilayi kan iná àtẹnà kan fún àmàna ẹ dákun ẹ náwó sí mo ti dúró tì yìí ni gbogbo bí ẹ bá wà ẹ náwó sí àmàna ẹ wá kéènà àtẹnà ni. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. آمين. bisimilayi kan iná àtẹnà kan fún lídà bẹ́ẹ̀ bá ṣàdúrà rẹ̀ tẹ̀ ṣàdúrà fún àmàna tẹ̀ tí ṣe ti lídà kò ní dùn mọ́délẹ̀ iná àtẹnà kan pẹ̀lú bisimilayi ọlọ́run lídà ọlọ́run o abiọ́ni mọ yẹ̀yẹ́ rẹ̀ mọ dọ̀tí ẹ̀ آمين يا mọ الله. kàn lábùkù آمين. mọ gbé ṣubú. آمين. bisimilayi iná àtẹnà. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. آمين.
Alájì Isahaka ẹ máa bọ̀ àwọn ará wa ríra wa nu ọ̀kan náà ni ọlọ́wọ́n wọlé gbogbo àwọn tó dúró yìí ní tí mo tọrọ fún àmánà ọlọ́wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn náà. Amina. Wala la ilaha illallah. Àmín. ọlọ́wọ́n ní kájú pa gbogbo yín. Àmín. Wala Qur'anul azim. Àmín. gbogbo wa náà ta wà ń bí mọ́sà sàwọn ọmọ wa bó ti sàwọn àmánà yìí. Amina. ọlá gbogbo ẹni tó rò pé òun ò lè dè èèyàn táwọn náà ní ìwọ wà láyè ní tó dé èèyàn àwọn fámìlì ń benefit lára ẹ̀ ìwọ wà ní ó dé èèyàn òun náà rán èèyàn Mákà ọlọ́wọ́n wọ láàrú wọn bẹ́ẹ̀ àmánà Isahaka gbogbo ẹ̀yin mọ́ bàbá wa Sùlẹ̀mánà lágbára ọlọ́run ní jẹ́ pẹ̀lú Amina. ọlọ́run ọgbà ọlọ́run ní jẹ́ pẹ̀lú bisimilayi kan iná àti iná kan sí. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Amin. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Tajudeen ni máa bọ̀ àwọn ajímọ̀tì ni Tajudeen ni ìyàwó rahmatulahi ni alájà Safira àbíkẹ́yìn bàbá ni Tajudeen òun lọ́yẹ̀sẹ̀ lọ́mọ́kà lọ́dún yìí gbogbo yín pátá lẹ́yìn bàbá lẹ́tí dàlájì ilé ìka ajájínà láàlìbẹ́ ti banainahu. إليك حججنا لا لبيت بناه. ilé ìka ajájínà ìwọ lóhùn ọ̀dọ̀ rẹ la wá ọ̀dọ̀ rẹ lọ. ببيت حج الرسل قبلنا لنشهد نفعا في الكتاب وعدناه. bẹ́ẹ̀ bá wáyà تعالى إليه الله قبل بنائه. قلنا له لبيك داعي أجبناه. alájà Safira náwó. وقلنا له لبيك داعي أجبناه. bá ní ẹ̀jẹ̀ tán èyàn jẹ́ sẹ́kù ni. أتيناك. wasalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. adúgbò fọlọ́n.